بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين هو سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك مسلكهم بإحسان إلى يوم الدين أكي أولون atọrọ ìkẹ́ àti gẹ̀ fún aṣíwájú wa tí ń ṣe ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì tó jásí wípé hudan wa rahmatan lil alamin ìmọ̀nà àti ìkẹ́ ló jẹ́ fún gbogbo ayé àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá wa ṣe fún ànábì Muhammad ìkẹ́ náà kó má mọ lórí ànábì nìkan kó má bá gbogbo àwọn aráalé ẹ̀ àwọn sàhábà àwọn khulafa'u rashidun àwọn tábìyìn àtàwọn àfẹ́sìn tí wọ́n jẹ́ ẹni rere tí wọ́n ti bọ́ sálì kìyàmá àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run àbíọ́ bá wa ṣe fún wọn. àwa tọrọ ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara fún àwọn àfẹ́sìn tó ń bẹ láyé lónìí tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run káàkiri ayé láwọn àfáà tó jásí wípé kọ́ọ̀lá rasul Ọlọ́run sọ ànábì sọ ni wọ́n gbé dání irú àwọn àfáà bẹ́ẹ̀ ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara Ọlọ́run bá wa ṣe fún wọn. látòrí àfáà wa Saidi Shittu Muhammadu Jaya fáwọn àfáà ẹlẹ́bọ abẹ́ Ọlọ́run fáfáà wa Saidi Shittu ipá ọ̀tá ò ní ká wọn ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara Ọlọ́run bá wa ṣe fún wọn. tó fi wá kárí gbogbo àwọn àfáà súnà tí wọ́n jẹ́ àfáà súnà àgbààgbà káàkiri ayé látòrí bàbá wa Sheikh Kamaldeen Ajala bàbá wa Sheikh Imran Eleha tó fi kárí gbogbo àwọn àfáà súnà tí wọ́n jẹ́ olódodo tí wọ́n gbé tàwídì dání tí wọ́n tún ẹ̀sìn ṣe tí wọ́n jẹ́ mujahidudeen tí wọ́n jẹ́ olùgbìyànjú nínú ẹ̀sìn ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara Ọlọ́run bá wa ṣe fún wọn. irú àwa yìí náà tá jọmọdé tá ń sọ̀rọ̀ ẹ̀mí gígùn tá fi ṣiṣẹ́ Ọlọ́run àláfíà tá fi jíṣẹ́ Ọlọ́run má ṣáà ṣe fún gbogbo wa. mo wá kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nú ẹ̀sìn káàkiri ayé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà àti gbogbo ojú tí ó máa wò mí káàkiri ayé mo kí yín pẹ̀lú kíkí ọ̀la pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. oore àjẹǹjẹ tọ́ Ọlọ́run àláfíà Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kó máa bóníkálùkù wa gbé Allahumma àmín. àwa bẹ̀ Ọlọ́run fẹ́mi àti yín Ọlọ́run má jẹ́ àròfo Ọlọ́run má jẹ́ àṣòfò Ọlọ́run má jẹ́ agúnlẹ̀ sébùté òfo àtẹ̀mí àti yín àtúbọ̀tán wa Ọlọ́run jí ó dáa má torí ayé wa bọ̀run wa jẹ́ má torí ọ̀run wa báyé wa jẹ́ àtayé wa àtàlìkìyámọ̀ wa méjèèjì ni kó dára Allahumma àmín. naam láì ní fa àsìkò gùn tẹ́ bá wo tọ́pìkì mi ẹ máa rí pé mo ní apologies to the elders in Islam. no kò ṣe in Islam o apology to our elders apology to our elders. kò sí kankan tí mo fẹ́ fi ṣe apology yìí kọjá pé ó kàn wù mí látọkàn kì í ṣe pé bóyá anybody pa mí láṣẹ kì í ṣe pé bóyá anybody bá mi sọ̀rọ̀ ẹ gbọ́ kì í ṣe pé bóyá anybody kì í ṣe pé bóyá anybody bá mi sọ̀rọ̀ kì í ṣe pé bóyá anybody pa mí láṣẹ kò dẹ̀ kì í ṣe pé bóyá mò ń bẹ̀rù rárá o kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ o kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ rárá àti rárá kò ń ṣe pé bóyá tírẹ́tì tó ń tírẹ́tì mi kì í ṣe pé tírẹ́tì tó ń tírẹ́tì mi ló fẹ́ jẹ́ kí n ṣe apology rárá o ó kàn wù mí látọkàn mi fúnra mi
ni mo fi ní apology to our elders from Yahya Gambari. Ṣẹ́rí tó bá ní pé àfáà gbà ọ̀tọ̀ làfáà gbà nílẹ̀ Yorùbá, ọ̀tọ̀ ni àfẹ́sìn nílẹ̀ Yorùbá. Ẹ gbọ́, ọ̀tọ̀ ni àfáà gbà. Kí ni mo gbọ́? Kí ni mo sọ? Ẹ listen dáadáa o. Ẹ listen dáadáa kẹ́ gbọ́ mi o. Ọ̀tọ̀ ni àfáà gbà, ọ̀tọ̀ ni àfẹ́sìn. Àwọn tí wọ́n jẹ́ àfáà gbà nílẹ̀ Yorùbá látorí irú bàbá wa Sheikh Habibullah Mudiwul Markaz Adamallahu Hayatahu, Ọlọ́run bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn, àfáà gbà ni wọ́n jẹ́ nílẹ̀ Yorùbá. Bàbá wa Lówórò, bàbá wa Ìmọ̀mọ̀fà, tó fi kárí gbogbo àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà àgbààgbà bẹ́ẹ̀. Oníkíjìpá, Sọ̀nù Ṣéhù, tó ṣàfi kárí gbogbo àwọn àfáà àgbààgbà bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Àfáà àgbà ni wọ́n jẹ́ nílẹ̀ Yorùbá. Wọn ò kí ń ṣe àfẹ́sìn, wọn ò kí ń ṣe kíni, wọn ò kí ń ṣe àfẹ́sìn. Mo fẹ́ jẹ́ kẹ́ understand mi dáadáa o. So àfáà àgbà làwa rí fín, àárí àwọn àfẹ́sìn fín. Tó bá jásí tá bá ní àwọn wo làfẹ́sìn, àwọn àfẹ́sìn àwọn ni irú bàbá wa Sheikh Imran Eleha, bàbá wa Sheikh Komorudeen Ajala, àfáà wa Sheikh Saidi Shittu, Dr. Professor Alaro, Dr. Sharafuddin, bàbá wa Akindele, tó fi kárí gbogbo àwọn àfáà àgbà tí wọ́n jẹ́ àfẹ́sìn, tí wọ́n jẹ́ àfẹ́sìn ilẹ̀ Yorùbá. Gbogbo wọn pátá kò sí ìta arínfín nínú wọn, ṣùgbọ́n àwọn àfáà àgbà tí wọ́n kọ̀ jẹ́ àfáà àgbà lásán, tí wọ́n ń ṣe àfẹ́sìn, tó ń bẹ̀sìn jẹ́, tí wọ́n ń sọ̀sọ́kúsọ inú ẹ̀sìn. Látorí bàbá Mudiwul Markaz, wọ́n sọ̀sọ́kúsọ inú ẹ̀sìn. Bàbá Laworo, wọ́n sọ̀sọ́kúsọ inú ẹ̀sìn. Oníkíjìpá, wọ́n sọ̀sọ́kúsọ inú ẹ̀sìn. Sọ̀nù Ṣéhù, wọ́n sọ̀sọ́kúsọ inú ẹ̀sìn. Ìmọ̀mọ̀fà, wọ́n sọ̀sọ́kúsọ inú ẹ̀sìn. Irú gbogbo wọn bẹ́ẹ̀ sọkúsọ ni wọ́n sọ nínú ẹ̀sìn. Irú bàbá wa Sheikh Muyideen Ajani Bello, bàbá wa àfẹ́sìn ni bàbá wa Sheikh Muyideen Ajani Bello. Àfẹ́sìn ni wọ́n, torí pé wọ́n sọ òdodo. Bàbá wa Sheikh Muyideen Ajani Bello, àfẹ́sìn ni wọ́n. Ẹ gbọ́, àfẹ́sìn òun ni wọ́n. Àfẹ́sìn ni wọ́n. Bàbá wa Sheikh Muyideen Bello ni o. Àfẹ́sìn ni wọ́n. Ṣùgbọ́n àwọn àfáà lórúkọ àwọn àfáà yẹn, àwọn Mudiru Markaz, Ìmọ̀mọ̀fà, Sọ̀nù Ṣéhù, gbogbo wọn bẹ́ẹ̀ yẹn àfáà àgbà ni wọ́n kọ̀ jẹ́ àfáà àgbà, wọ́n bẹ̀sìn jẹ́ ni. Ṣùgbọ́n àwọn àfẹ́sìn, bàbá wa Sheikh Imran, Professor Alaro, àfáà Saidi Shittu, àfáà Ọ̀pẹ́yẹmí Mutairu, àfáà Bilal Mustapha, tó fi kárí gbogbo àwọn àfáà tá a mọ̀ pé qala Allah qala Rasul ni wọ́n sọ. Àwọn èèyàn yẹn ní kíni, àwọn ni àfẹ́sìn. Ṣùgbọ́n bí mo ṣe wá kéré yìí, bí mo ṣe kéré yìí tí mo kéré tó yìí, mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àgbà fín tí wọ́n jẹ́ àfáà àgbà, tí wọ́n kì í ṣe àfẹ́sìn ni o. Mo ti rí wọn fín. Látorí Mudiwul Markaz, mo rí wọn fín. Abdulrasheed Alágbára Omi, Sheikh Abdulrasheed Alágbára Omi, mo rí wọn fín.
tó fi mọ́ Sheikh Suleiman Farouk Oníkíjìpá mo rí wọn fín, Sọ̀nú Shehu mo rí wọn fín, irú àwọn ìyẹn bẹ́ẹ̀ yẹn mo rí wọn fín, àfàgbà ni wọn. Kò dẹ̀ sí nǹkan tó mú mi rí wọn fín tó kọjá pé inú bí mi wípé ṣé irú àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà yìí ṣé irú wọn ló yẹ ká máa bá nídìí ìbàjẹ́. Nǹkan tó ń dùn mí tó ń bí mi nínú yẹn tí mo fi ń rí wọn fín. Mo ń pè ṣé irú Mudirul Markaz Sheikh Habibullah Adam Abdullahi Al-Ilory adamallahu hayatahu ṣé irú wọn ló yẹ ká máa bá nídìí ìbàjẹ́. Ṣé irú Sheikh Abdulrasheed Alágbára Omi ṣé irú wọn ló yẹ ká máa bá nídìí ìbàjẹ́. Àgbàlagbà ni wọ́n, àwọn ni àwa rí nídìí ìbàjẹ́, àwọn làwa rí tó wọ́n jẹ́ destroyer fún ẹ̀sìn tó ń ba ẹ̀sìn jẹ́, tí wọ́n ń tako súnà Ànábì. Àgàgà Mudirul Markaz àwọn dídì ń tako súnà ni, wọ́n ń tako ọ̀rọ̀ Ànábì. Mudiru ṣe débi pé wọ́n ń fi ẹnu yẹpẹrẹ àwọn sàhábà. Mudiru tún bá débẹ̀. Ẹ dákun, ṣé Sheikh Adamu tó ìkan nínú àwọn sàhábà? Ṣé Sheikh Adamu tó kan nínú àwọn sàhábà? Ta ni Sheikh Adamu tó nínú àwọn sàhábà? Àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin, Ìmáàmù Málíkì, Ìmáàmù kini, Ìmáàmù Hanbali, àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tá ń tẹ̀lé, ta ni Sheikh Adamu tó nínú wọn? Ká tó wá sọ pé àwọn sàhábà, àwọn sàhábí Ànábì tí Mudiru ń fẹnu yẹpẹrẹ wọn, tí Mudiru ń fẹnu yẹ̀yẹ́ wọn. Àwọn nǹkan yìí ló ń bí mi nínú, ló ń bà mí nínú jẹ́ pé àwọn tí wọ́n pè ní táǹpè láfàgbà tó yẹ ká máa wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere, tó yẹ ká máa wò wọ́n gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere, àwọn ni wọ́n ń ṣe òṣì yìí. Ẹ wo irú Sheikh Abdulrasheed Alágbára Omi, ó lá Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ó lá Ànábì ṣe jálàbí. Ẹ̀yin náà wò náà, kéèyàn sọ pé Ànábì wa Muhammad ṣe jálàbí, kéèyàn máa relate babaláwo mọ́ Ànábì. Babaláwo ló ń ṣe jálàbí, ẹni tó bá ṣe jálàbí ẹlẹ́bọ ni, kèfèrí ni. Kéèyàn máa relate babaláwo mọ́ Ànábì Muhammad. Ẹ̀yin náà wò náà, gbogbo kíní ló ń bí wa nínú, ló ń dùn mí pé ṣé irú àwọn àfáà yìí ló yẹ ká ti máa bá àwọn ọ̀rọ̀ kọ́tọ́ tí wọ́n ń sọ yìí? Kò ṣọ́wọ́ wọn náà. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò pé bóyá ọmọ burúkú ni wá, àgàgà èmi yìí tẹ́ ẹ̀ fojú wò pé ọmọ burúkú ni mí, wípé mi ò lẹ́kọ̀ọ́, mi ò kí ń pa àwọn àgbàlagbà lé. No, kò ṣe pé bóyá mi ò lẹ́kọ̀ọ́, mo lẹ́kọ̀ọ́ tó pé wọ́n kọ́ mi lẹ́kọ̀ọ́, mo dẹ̀ gbẹ̀kọ́. Mo mọ iyì àgbàlagbà, mo dẹ̀ mọ àpọ́nlé àgbàlagbà. Ṣùgbọ́n nǹkan táwọn bàbá wa yìí ń ṣe ó ń dùn wá, egbò ọkàn ló ń jẹ́ fún wa. Àwọn bàbá yìí, àwọn làwọn ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe táwa náà fi ṣìnà lọ gbáà kọ́lọ́hun tó wá pè wá padà. Àwọn bàbá yìí là ń wò láwòkọ́ṣe tá fi ṣìnà lọ kọ́lọ́hun tó wá pè wá padà wá. Àwọn bàbá yìí ni wọ́n jẹ́ kó yé wa wípé àràgbélayé. Àràgbélayé báwo? Ẹ̀yin ní àwọn statement yẹn, àràgbélayé, èèyàn máa ráyé gbé ni. Ọ̀rọ̀ burúkú ni. Ẹ wo irú Sheikh Suleiman Farouk Oníkíjìpá tí wọ́n sọ pé àwọn ẹnìkan ó tún máa ń yọ̀ǹdẹ̀ ẹ̀mí gígùn fẹ́yàn. Àwọn bàbá yìí, àwọn ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ yìí, wọ́n ò dẹ̀ túnṣe.
disin wọn tún ṣe ọ̀rọ̀ yẹn dẹ̀ wà lórí afẹ́fẹ́ táwọn generation mi bá wá ń dé bá ọ̀rọ̀ yẹn wọ́n máa ṣìnà látara bí ọ̀rọ̀ yẹn àwọn àfáà yóò tún ṣe wọn kó jẹ́ ẹ̀wọ̀n irú Sheikh Labib nígbà tí wọ́n ti polówó ògùn wọ́n ti fi ìgbà kan polówó ògùn ènìyàn ló ka ẹ sí gbẹ́rẹ́ arọ́bí ṣùgbọ́n nísìn wọ́n ti láwọn polówó ògùn mọ́ wọ́n ń jẹ́ kó yí wa wípé ọṣẹ àwúre kò sí nínú Islam ọṣẹ ìtajà kò sí nínú Islam aláwo ni nígbà tí wọ́n tú ọ̀rọ̀ wọn ṣe ń sìn ọkọ̀ yẹn máa balẹ̀ pé wọ́n ti tú ọ̀rọ̀ wọn ṣe ṣùgbọ́n àwọn àfáà wa tó wá kú ńkọ́ tí wọ́n tú ọ̀rọ̀ wọn ṣe dì sí alágbára omi tó sọ wípé ànábì ṣe jálàbí tó ń rin létí babaláwo mú ànábì Mudirul Markaz tí wọ́n ń yẹpẹrẹ àwọn sọ̀hábà ànábì ta ni àwọn sọ̀hábà ànábì ìṣẹ́gbẹ́ nínú gbogbo wa ṣé àwọn sọ̀hábà ànábì ìṣẹ́gbẹ́ Mudiru ni àbí ṣé wọ́n ṣẹgbẹ́ bàbá àfáà bíbù Mudiru ṣé wọ́n ṣẹgbẹ́ bàbá ẹ̀ tí Mudirul Markaz fi ń pe àwọn sọ̀hábà ní mùnáfíkì ẹ wo náà kì í ṣe pé bóyá jẹ́ ọmọ burúkú kì í ṣe pé bóyá jẹ́ ọmọ tí ò lẹ́kọ̀ọ́ alẹ́kọ̀ọ́ wọ́n kọ́ alẹ́kọ̀ọ́ wọ́n sì gbẹ̀kọ́ agbẹ̀kọ́ a mọ àpọ́nlé àgbàlagbà a mọ iyì àgbàlagbà mo sọ lánàá mo ní pé tí bá pọ́n ẹ lé ó pì ẹ́ ju pé kí n dọ̀bálẹ̀ lẹ́ẹ̀ fún ẹ lọ tí màá ti bá pàdé tí bá ṣàpọ́nlé fún ẹ lẹ́ẹ̀kan á pì ẹ́ ju kí n dọ̀bálẹ̀ lẹ́ẹ̀ fún ẹ lọ. so àwọn ọ̀rọ̀ tí àwọn bàbá wa yìí tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ yìí ló ń dùn wá ló ń bí wa nínú pé kì í ṣe irú ẹnu àwọn bàbá ìlú yẹ ká sì máa gbọ́rọ̀ yìí kì í ṣe irú ẹnu wọn. àwòkọ́ṣe rere ló yẹ kí wọ́n jẹ́ fún wa kí ló dé tó wá ń ṣì wá lọ́nà tó fẹ́ bà ayé wa jẹ́ àwọn kìíní ló ń dùn wá ta fi ń rin wọn fín ta fi ń sọ̀rọ̀ sí wọn ẹni àwọ̀. èmi náà wá rí pé kì í ṣe pé bóyá anybody bá mi sọ̀rọ̀ kì í ṣe pé bóyá anybody bóyá ẹnìkan tírẹ́tì mi mo wá ń bẹ̀rù rárá o ẹ̀yin náà mọ̀ mí o ẹ mọ̀ mí o tí bá sọ pé mo fẹ́ tọrọ apology tí bá ní mo fẹ́ bẹ̀ àwọn bàbá tí mo ti bú tí bá ní mo fẹ́ bẹ̀ wọ́n kì í ṣerú mú rí bàrígà o kò ń ṣerú ẹ̀ o ẹgbẹ́ kan náà ni wá o ìyẹn ẹgbẹ́ kan náà ni wá o kì í ṣerú Ọlárẹ̀wájú Àlìfùlání o ẹgbẹ́ kan náà ni wá o ẹ lọ dé mọ́lẹ̀ bẹ́ẹ̀ o the same age mate ni wá o tí bá sọ pé mo fẹ́ bẹ̀bẹ̀ kì í ṣerú Ṣákírù ẹ̀hàn lọ́mọ o ìyẹn ò jù mí àjọ wà ní the same age ni o kò jù mí lọ o kò bí mi lọ́mọ o àjọ wà ní the same age ni o àwọn èèyàn ń ṣàgbàlagbà o wèrè gidi ọ̀rọ̀ gbọ́ làwọn yẹn o bàbá wèrè gidi òun làwọn yẹn àwọn tẹ́mi mean àsìgbà àgbàlagbà tí mo ti bú tí mo ti rin fín tí mo fẹ́ tọrọ apology lọ́wọ́ wọn irú Sheikh Habibullah Adam Abdullahi Al-Ilory Sheikh Abdulrasheed alágbára omi àwọn bàbá méjèèjì yẹn ni mo mọ̀ pé yes mo rí fín tí mo rí wọn fín dáadáa táwọn èèyàn fi sọ pé ọmọ yẹn ò lẹ́kọ̀ọ́ ọmọ yẹn ń yàgbàlagbà fín. so bàbá wa Mudirul Markaz Sheikh Habibullah Adam Abdullahi Al-Ilory bàbá wa ẹ dákun torí ìtọ́lọ́run bàbá wa ẹ má bínú gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ sí yín kò sí kankan tí mo fi ń sọ kọjá pé gbogbo àwọn ìsọkúsọ tẹ́ ń sọ tó ń jáde látẹnu yín ló ń bà wá nínú jẹ́ ló ń dùn wá tá fi ń sọ̀rọ̀ sí yín à ń rí yín nídìí ìbàjẹ́ tí ò dẹ̀ jẹ́ kó já síbẹ̀ tí ò yẹ kó jẹ́ pé irú yín la gbọ́dọ̀ máa rí nídìí ìbàjẹ́ àwọn à ń rí yín nídìí ìbàjẹ́
ohun tó mú wa máa ń fi nìyẹn. Bàbá wa Mudirul Markaz Sheikh Habibullah Adam Abdullahi Al-Ilory, ẹ dákun torí t'Ọlọ́run, ẹ dákun torí t'Ọlọ́run bàbá wa. Mo mọ̀ pé fídíò mi yìí mo mọ̀ pé ẹ máa rí, èyí tí mo ti bú yín ẹ máa rí, eléyìí náà ẹ máa rí. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run bàbá Mudirul Markaz ẹ má bínú wípé mo rí yín fín, wípé mo sọ̀rọ̀ sí yín anyhow. Ẹ ti bí irú mi lọ́mọ, ẹ ti yà mí mọ́gbẹ́ dànù. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run bàbá Mudirul Markaz, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ má bínú. Ẹ fi yáfì mi pé ọmọdé ò lè mọ ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run bàbá Mudirul Markaz, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ má bínú. But mo fẹ́ wá bẹ̀ yín náà, kẹ́yìn náà jọ̀ọ́ torí t'Ọlọ́run kẹ́ stop àwọn wórówóró tẹ́ máa ń sọ. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run àwọn ọ̀rọ̀ tí ò bá làákàyè mu tẹ́ máa ń sọ, ẹ jọ̀ọ́ ẹ stop ẹ̀. Nǹkan tí ò bá kàn yín ẹ má dá sí, nǹkan tẹ́ bá rí dájú ẹ má sọ. Mudirul Markaz ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ̀yin náà kótókótó wórówóró tẹ́ máa ń wí látẹnu yín, ẹ jọ̀ọ́ ẹ bá wa dínkù, ẹ má jẹ́ kí irú ẹ̀ máa jáde mọ́, ẹ má jẹ́ ká máa bá irú yín ní dìbàjẹ́. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run bàbá wa Mudirul Markaz Sheikh Habibullah Adam Abdullahi Al-Ilory, Ọlọ́run á jẹ́ pẹ́ fún wa o, ẹ pẹ́ fún wa o bàbá wa Sheikh Habib Mudirul Markaz, Ọlọ́run á jẹ́ pẹ́ fún wa o, Ọlọ́run á jẹ́ pẹ́ fún wa o. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ọmọ yín ni mo jẹ́, kò síbi tẹ́lẹ̀ tì mí sí. Bàbá wa Mudirul Markaz ọmọ yín ni mo jẹ́, kò síbi tẹ́lẹ̀ tì mí sí o. Tí n bá lọ sí Markaz léni tí mo wá bá yín ẹ lè lé mi torí pé ọmọ yín ni mí. Ẹ ti bírù mi lọ́mọ dànù. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ má bínú. Gbogbo àwọn ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àrífín tí mo ti sọ sí yín, ọ̀rọ̀ tí ò yẹ kọ́mọdé sọ ságbàlagbà tí mo ti sọ sí yín, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ má bínú. But ẹ̀yin èèyàn, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, torí àwọn ẹlòmíì ò ní làákàyè o. Ẹlòmíì á máa rò pé bóyá wọ́n ti kìlọ̀ fún, wọ́n ti tírẹ́tì ní ẹ̀rí kó bẹ̀rù ni. Rárá o, Mudiru tí mo ń bẹ̀ wọ́n bí wọ́n rè o, wọ́n lè ṣọkọ́ fún mi o. Mudiru wọ́n bí wọ́n dá o, àwọn náà mọ̀ o. Mudiru náà mọ̀ pé wọ́n bí wọ́n rè o, wọ́n lè ṣọkọ́ fún mi o. Mo kọ̀ mọ́mọ́ bẹ̀ wọ́n ni o. Mudirul Markaz Afa Habib àwọn náà mọ̀ pé wọ́n bí wọ́n rè, wọ́n bí wọ́n rè, wọ́n lè ṣe kọ́kọ́ fún mi o. Bóyá pé mo wá ń bẹ̀rù àṣàsí kan, rárá o, kò ní dá fún èèyàn àtàṣàsí yín. Mi ò bẹ̀rù àṣàsí kankan, ó kọ̀ wù mí kí n tọrọ apology lọ́wọ́ àwọn àgbàlagbà tí mo ti bú, ó kọ̀ wù mí bẹ́ẹ̀. Ó kọ̀ wù mí bẹ́ẹ̀. Ta ni mí? Kí ni mo jẹ́? Mi ò torí yín fín. But Mudirul Markaz wọn ò bí yín rè o, ẹ̀yin náà mọ̀ pé wọn ò bí yín rè o, ẹ lè ṣe kọ́kọ́ fún mi o, wọn ò bí yín rè o. Mo kọ̀ mọ́mọ́ bẹ̀ yín ni, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run Mudirul Markaz ẹ má bínú. Gbogbo àwọn ọ̀rọ̀ tó ṣe bí ọ̀rọ̀ tí mo ti sọ tí ò da, ẹ má bínú torí t'Ọlọ́run, ẹ dákun torí t'Ọlọ́run ẹ má bínú. Bàbá wa Sheikh Abdulrasheed Alágbára Omi, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú àwọn ọ̀rọ̀ àlìfàǹṣá tí mo ti sọ fún yín, tí mo ti sọ sí yín, àwọn ọ̀rọ̀ tí ò da, àwọn ọ̀rọ̀ àrífín, ọ̀rọ̀ tí ò jẹ́ kọ́mọdé sọ ságbàlagbà tí mo ti sọ sí yín. Bàbá wa Sheikh Abdulrasheed Alágbára Omi, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run. Ṣùgbọ́n ẹ̀yin náà wọn bí yín rè o, ẹ lè ṣe kọ́kọ́ fún mi o. Ọmọ tuntun sọ yìí o, wọn bí yín rè o. Rashidi Alágbára Omi wọn bí ẹ rè o, wọn bí yín rè o, ẹ lè fi mí ṣe kankan o. Mi ò bẹ̀rù yín o, ṣùgbọ́n mo kàn mọ́ bẹ̀ yín ni.
mi ò fẹ́ mẹ́nu bà ọ̀rọ̀ yín mọ́ mi ò fẹ́ mẹ́nu bà ọ̀rọ̀ yín mọ́ torí mo kéré sí púpọ̀ láti máa mẹ́nu bà ọ̀rọ̀ yín. ẹ̀yin àti àfáà Saheed Shittu lẹ́jọ́ wà ní kàtígórì, èmi àti yín à sínú kàtígórì. ẹ̀yin bàbá ẹ̀ mọ́mọ́ fà oníkíjìpá Sọnù Ṣéwù Mudiru Markaz alágbára omi irú àwọn yẹn bẹ́ẹ̀ yẹn wọ́n jọ wà ní the same category pẹ̀lú àfáà Saheed Shittu. ṣùgbọ́n àwọn Muri Bariga Alifulani tó fi mọ́ wèrè dìdìrín tó wà ní Amẹ́ríkà yìí bí a New York dẹ̀ ló wà ní Akóredé bàbá inú mọ́tò wèrè Akóredé tó ń ṣe ànulẹ̀ lọ́spítù l'Amẹ́ríkà tó ń nulẹ̀ tó ń fọ tọ́lẹ̀tì l'Amẹ́ríkà tó ń fọ tọ́lẹ̀tì káàkiri l'Amẹ́ríkà. ẹgbẹ́ kan náà ni wá o, àwọn yẹn mi ò bí àwọn yẹn o, ẹgbẹ́ kan náà ni wá o. Ṣakiru ẹ̀wọ̀n lọ́mọ ẹgbẹ́ kan náà ni wá o, ìyẹn ò lè dá wọn bí aláya àwọn yẹn rẹ o, wọn bí babaláwo bàbá wọn bí rẹ o, àwọn yẹn wọn bí wọn rẹ o, kò sí kan tó lè ṣe o. ṣé tí mo bá tẹ̀ fẹ́ wá bẹ̀rù èèyàn tí mo fẹ́ bẹ̀rù èèyàn níjẹ́ mo ti wá fẹ́ bẹ̀rù ẹ dákun ṣé ẹni tó mí tó bẹ̀rù ẹni tó sáré báyìí ni mo fẹ́ bẹ̀rù ẹ wò. hello gbogbo ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí. Saheed Shittu ó ti rán àwọn court member ẹ̀ wá attack mi ní Amẹ́ríkà o. Saheed Shittu máa ń bọ́ wá attack mi ní Amẹ́ríkà. ẹ dákun wọ́n ti máa ń bọ́ìsì wá attack àwọn bọ́ìsì. ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Nàìjíríà Saheed Shittu wọn ó ti rán àwọn court member ẹgbẹ́ wá attack mi l'Amẹ́ríkà o. ṣerú eléyìí tí ò lè yìí ṣé òun ni màá bẹ̀rù olórí burúkú leléyìí o. Ṣakiru ẹ̀wọ̀n lọ́mọ òun ò lé ń tiẹ̀ òun ò lè ṣe kọ́kọ́ o. wọn bí babaláku bàbá èrè o, bàbá rẹ kọ̀wé wọn bí babaláku bàbá èrè bàbá ò lè ṣe kọ́kọ́ kọ̀wé o, wọn bí babaláku bàbá ẹ̀ wọn ò bí re. àwọn Muri Bariga yẹn wọn bí bàbá wọn re, Alifulani gbogbo wọn bẹ́ẹ̀ yẹn wọn bí bàbá wọn re. Mr Ẹlẹ́dẹ̀ tó dàbí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn kájú ẹ̀ àwọn yẹn wọn bí wọn re o, wọn bí àwọn yẹn re o. kàtígórì làjọ wà pẹ̀lú àwọn yẹn o. ṣùgbọ́n irú àwọn bàbá wa Mudiru Markaz alágbára omi ìmọ̀mọ́fà oníkíjìpá Sọnù Ṣéwù bàbá lówóró wọ́n jọ wà ní kàtígórì pẹ̀lú àfáà Saheed Shittu. wọ́n ti bírù mi lọ́mọ wọ́n ti yà mí mọ́gbẹ́. so ẹ̀yin àgbàlagbà tí mo ti fẹnu bà tẹ̀jẹ́ àgbàlagbà irú Mudiru Markaz ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ fi yá mi wọ́n bẹ̀yìn ni. bàbá wa lágbára omi ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ má bínú. ẹ̀yin àgbà méjèèjì náà ni mo mọ̀ pé mo ti sọ̀rọ̀ sí, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ má bínú, ẹ jọ̀ọ́ ẹ má bínú. gbogbo ọ̀rọ̀ tí mo fi sọ tí mo sọ ẹ fi yá ọba Ìlọrin, ẹ fi yá mi kẹ́ fi yá ọba Ìlọrin, bàbá mi lọ́ba Ìlọrin. ẹ jẹ́ ká ṣe ṣéwù Allahu yasimuka minan nas. bàbá wa ọba Ìlọrin ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara Ọlọ́run bá wa ṣe fún yín o. gbogbo ẹ̀yin bàbá mi nílùú Ìlọrin ẹ má bínú torí t'Ọlọ́run. ẹ̀yin tẹ́ bá ń fojú burúkú wò mí pọ́mọdé ò lẹ́kọ̀ọ́ ẹ má bínú torí t'Ọlọ́run. mo lẹ́kọ̀ọ́ wọ́n kọ́ mi lẹ́kọ̀ọ́ mo dẹ̀ gbẹ̀kọ́ ẹ má bínú torí t'Ọlọ́run. gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ tí mo ti sọ sí Ìlọrin ẹ yá fi mi torí t'Ọlọ́run àti tànábì. ẹ fi yá bàbá mi ọba ìlú Ìlọrin, ẹ fi yá wọn, ẹ fi yá bàbá mi ọba ìlú Ìlọrin, ẹ fi yá wọn. tí mo bá dé Ìlọrin lénìí, tí mo bá dé Ìlọrin kò sí nǹkan tẹ́nibọ́dì lè fi mi ṣe. ìlú bàbá mi ni, tí bá wọ bẹ̀ lónìí wọn ò lè tì mí síbòmíì, kò síbi tó lè tì mí sí torí pé ọmọ yín náà mo jẹ́. bàbá Mudiru Markaz kò síbi tẹ́ lè tì mí sí ọmọ yín mo jẹ́. ara o mi ò kí ń ṣọmọ Shehu Abdulrasheed o, mi ò ń ṣọmọ wọn o, mi ò ń ṣọmọ wọn o.
tí nǹkan tó kàn mí pẹ̀lú àwọn but bá Mudirul Markaz bàbá lè jẹ́ fún mi gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ sí yín ẹ fi yá mi ẹ fi yá bàbá wọn Ọba Ìlọrin ẹ wò pé bàbá Ìlọrin ló sọ ẹ fi yá wọn tẹ́ bá nífẹ̀ẹ́ bàbá wa Ọba Ìlọrin ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ fi yá wọn mo fi bàbá wa Ọba Ìlọrin mo fi kọ́ yín lọ́rùn tẹ́ bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ bàbá wa Ọba Ìlọrin ẹ dáríjì mí ẹ má bínú mọ́ bàbá wa Alágbára Omi tẹ́ bá mọ̀ pé yes ẹ nífẹ̀ẹ́ bàbá wa Ọba ìlú Ìlọrin ẹ fi yá mi ẹ má bínú mọ́ gbogbo ẹ̀yin àfá àgbààgbà tí mo ti lè sọ̀rọ̀ sí bí òwe kò ń ṣe irú àwọn múrí o múrí Bàrígà ẹgbẹ́ kan náà ẹ̀mọ́kẹ́ mo tún sọ ẹgbẹ́ kan náà làwọn lèmi àti àwọn yẹn o Ọlárewájú Alifulani the same age mate ni wá o Ṣakiru ẹ̀hàn lọ́mọ ẹgbẹ́ kan náà ni wá o Kájú ẹ̀ ẹgbẹ́ kan náà ni wá o àwọn yẹn ò ń ṣe bàbá o wọn bí bàbá lákùbà bá àwọn yẹn wọn bí wọn rẹ o àwọn yẹn àṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ni o àṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn bàbá yẹn máa hand over àwọn ilé àfáà Saheed Shittu lọ́wọ́ àfáà Saheed Shittu ló lè bá wọn fà á ló lè bá wọn sọ̀rọ̀ èmi kéré púpọ̀ láti bá wọn sọ̀rọ̀ mo kéré mo wẹ́ ṣùgbọ́n àwọn ọ̀dọ́ tẹ́ bá lọ ṣe wèrè tẹ́ bá lọ sọ̀sọ́kúsọ sínú ẹ̀sìn orí máa burú lẹ́sẹ̀kẹsẹ̀ látòrí wọ múrí tó ń sọ pé o máa ń ṣe ọṣẹ ìtajà orí ẹ̀ máa burú nísinsìn tó bá lọ sọ̀rọ̀ wèrè Alifulani torí ẹ̀ bá ti lọ yí orí ẹ̀ máa yí nísinsìn mi ò ṣàwádà o Ṣakiru ẹ̀hàn lọ́mọ orí ẹ̀ máa burú nísinsìn pẹ̀lú irọ́ orí burúkú tó máa ń pa yẹn irọ́ orí burúkú tó wáyé wá pa wọ́n dẹ̀ rí i pé orí burúkú máa padà débẹ̀ pẹ̀lú irọ́ tó máa ń pa yẹn orí burúkú máa padà débẹ̀ Ṣakiru ó dá mi lójú bẹ́ẹ̀ pé orí burúkú máa padà débẹ̀ pẹ̀lú irọ́ tó mú níṣẹ́ tó ń pa yẹn mo mọ̀ pé orí burúkú máa ti padà débẹ̀ so ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ṣùgbọ́n mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o sinimá jagun o movie train ni mi ò lè dúró mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sinimá jagun ní o anybody tó bá lọ ṣe wèrè tó bá lọ gbórí wọlé orí máa dàrú lẹ́sẹ̀kẹsẹ̀ ni o orí máa yí lẹ́sẹ̀kẹsẹ̀ ni o mo mọ̀ nǹkan tí mo ń ṣe o àwọn bàbá tí mo ń bẹ̀ mo mọ̀ nǹkan tí mo ń ṣe o wọn bí àwọn bàbá yẹn rẹ o wọn lè ṣe kọ́kọ́ fún mi wọn bí wọn rẹ o mo kàn mọ́ bẹ̀ wọ́n ni o kọ́ má bínú mi ò dẹ̀ ní sọ̀rọ̀ wọn mọ́ máa fi wọn lẹ̀ máa yá fi wọn àwọn àtàfà Saheed Shittu lọ́jọ́ wà ní kàtígórì bọ́ ẹ̀yin bàbá yẹn náà ẹ̀rọ àjọ torí t'Ọlọ́run ìsọkúsọ ẹnu yín ẹ̀ lọ dínkù ìsọkúsọ ẹ ti sọ ẹ ṣàtúnṣe ẹ tẹ́ bá wá ṣàtúnṣe ẹ tí mo bá ti máa ń gbá ipò lẹ́ẹ̀kọ̀ọ̀kan màmá yọ sí dẹ̀dẹ̀ díẹ̀ bí mo ṣe máa ń la mọ́lẹ̀ yẹn tí mo lè ní Mudirul Markaz ó yẹ dàrú ni mi ni máa sọ bẹ́ẹ̀ yẹn bí òwe ni màá máa sọ irú bí mo ṣe máa ń là mọ́lẹ̀ pé olómi pọ́kìtì orí ẹ̀ dàrú ni mi ni máa là mọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn bí òwe màá máa sọ ṣùgbọ́n àwọn tájọ wà ní kàtígórì kan náà wọ́n bí àwọn rẹ o látòrí múrí Bàrígà Ọlárewájú Alifulani Ṣakiru ẹ̀hàn lọ́mọ Kájú ẹ̀ Mr ẹlẹ́dẹ̀ ẹ̀gàn wèrè bàbá oníwàásí inú mọ́tò Akóredé Tẹ́kíwà gbogbo ṣẹ́rí àwọn yẹn sẹ́ẹ̀tì kan náà ni wá ẹ̀yin yá wa tẹ́yìn bàbá wa ní agbára Ọlọ́run súnà máa gbalẹ̀ nílẹ̀ Yorùbá yìí ẹ fọkàn balẹ̀ súnà àgbálẹ̀ nílẹ̀ Yorùbá yìí ẹ má wọrí ẹ má rí súnà àgbálẹ̀ nílẹ̀ Yorùbá yìí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sínú tú àṣírí àwọn àṣírí tí mo ti tú tẹ́lẹ̀ àwọn àṣírí tó mo ti tú tẹ́lẹ̀ yẹn díẹ̀ nìyẹn o àwọn yẹn díẹ̀ làwọn yẹn o mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sínú tú àwọn àṣírí gidi àwọn àṣírí tó lágbára kódà tí bá máa ná owó lé lórí máa wọ owó tí máa fi ra àwọn instrument tó fi ń ṣe tí máa dẹ̀ fi jáṣẹ́ wọn kí gbogbo ilé rí pé yes olórí burúkú làwọn eléyìí
mo ṣe bẹ̀rẹ̀ ni o ẹ má rò pé bóyá mò ń bẹ̀rù o gbogbo bàbá tí mo bẹ̀ yẹn mo tún sọ pé wọn ò bí wọn rí o wọn ò ṣe kọ́kọ́ fún mi o tí mo fẹ́ sọ nìyẹn ọ mi ò ní jù bẹ́ẹ̀ lọ but àwọn bàbá yẹn mi ò ní yà sí wọn mọ́ ṣùgbọ́n tó bá ṣe wá ṣe kótókótó máa gbá wọn ní kò lórí dẹ̀dẹ̀ díẹ̀ bí òwe bá kọ́ fi máa sọ̀rọ̀ sí wọn mo ní máa la mọ́lẹ̀ bíi ti tẹ́lẹ̀ so kí àwọn bàbá yẹn náà tí mo bẹ̀ kọ́ ṣiṣẹ́ lórí ẹ̀ gbogbo àwọn táwọn náà mọ̀ pé gbogbo àwọn tí wọ́n jẹ́ ajá wọn tí wọ́n ń sọ̀rọ̀ sáwọn àfáà súnà sáwọn àfáà gbàgbà súnà tí wọ́n jẹ́ ajá wọn tó ń sọ̀rọ̀ sáwọn àfáà súnà irú ẹran lọ́mọ ẹ ṣiṣẹ́ lórí ẹ̀ bọ́ tẹ́ bá wá ṣiṣẹ́ lórí ẹ̀ tó ó kù ní kan lọ́hùn o ṣùgbọ́n tí mo bá tún yọ sí yín lójijì ẹ̀yin lẹ fà á o tí mo bá tún yọ sí yín lójijì ẹ̀yin lẹ fà á o ṣé ń gbọ́ tí bá ti lọ yọ sí yín lójijì ẹ̀yin lẹ fà á o kò ń ṣèmi o ṣé gbọ́ ọlọ́run á dúró tì wá o ọlọ́run á ṣàánú wa o ẹ máa retí lágbára ọlọ́run láìpẹ́ yìí màá ṣe program again láìpẹ́ yìí àwa á máa wáyè láti fi ṣe tọ́lọ́run ni a máa wáyè náà tọ́lọ́run yìí a máa wáyè láti ṣe agbára ọlọ́run ọlọ́run dáre mi ò bẹ́ o olórí burúkú lòun o onídọ́ lòun o ìyẹn ṣé ọlọ́run dáre tó gbé lágége ọlọ́run dáre mi ò bẹ́ ń o olórí burúkú lòun o mi ò bẹ́ o kò ní dá fọlọ́run dáre o kò ní dá fọlọ́run ọ̀run tó wà o mi ò bẹ́ ọlọ́run dáre o gbogbo ẹ̀yàn ọlọ́run dáre kẹ́ lọ gbọ́ o mi ò bẹ́ bàbá yín o mi ò bẹ́ bàbá yín mi ò dẹ̀ bẹ̀ yín o kò ní dá fún gbogbo yín o pẹ̀lú òṣì tẹ̀ ń ṣe nínú ẹ̀sìn yẹn mi ò bẹ̀ yín o jẹ́ kó yín ọ pé o ẹ̀yin mú ní Bàrígà mi ò bẹ̀ yín o èmi àti ṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ní o tó fi mọ́ àwọn ọ̀dọ́ tó bá ń ṣe kótókótó yes èmi yìí a máa káàmù wọn dáhùn gbogbo àwọn àṣírí ìkọ̀kọ̀ táwọn àfúnjálàbí ń lò á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sínú wa máa tú báyìí lójú pálí tó pálí bóyá láàrin ọ̀sẹ̀ kan bóyá ẹ̀mejì àbẹ́mẹ́ta la máa fi máa tú àṣírí àwọn afẹ́ ẹlẹ́bọ bóyá láàrin ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì la fi máa tú àṣírí wọn inshallah bóyá láàrin ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì la fi máa láàrin ọ̀sẹ̀ kan bóyá ọjọ́ mẹ́ta àbọ̀jọ́ méjì ká máa fi ọjọ́ kan ká fi máa sọ̀rọ̀ àwọn afẹ́ ẹlẹ́bọ ká fi máa kọ́ àwọn afẹ́ ẹlẹ́bọ ń kó ká máa fi ìyókù ká máa fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ sọ ọlọ́run adúró tì wá ọlọ́run á pẹ̀lú wa o gbogbo àwọn àfáà súnà gbàgbà ní jábọ̀ ní mọ̀ nira o ní agbára ọlọ́run súnà aborí bídà nílẹ̀ Yorùbá o ọ̀làlá haúlà wàlà quwwata illa billahi ilà àti fassalamu alaikum warahmatullahi wabarakatuh ó ṣeéṣe kí n jáde kí n ṣe program láìpẹ́ o ẹ máa retí mi.